Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o. Ẹ káàbọ̀ sórí ètò èní o. Èmi ọmọ yín Máṣọ́lá ni mò ń kí yín. Mo dúpẹ́ fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run á bá mi dúró ti ẹ̀yin náà o ní agbára Ọlọ́run. Gist tèní jubilation upon jubilation ni o. Allegedly bí mo ṣe gbọ́ o. Àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ yìí, ìkan nínú ẹ̀ mi ò tí ì gbàgbọ́. Ṣùgbọ́n mò ń ṣe investigation mi lórí ẹ̀ o. Bí a ṣe gbọ́, wọ́n ní Mariam lóyún. I am not confirming it torí mi ò tí ì gbàgbọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀, mo ṣe congratulation o. Ṣùgbọ́n mo ṣe ń ṣe investigation mi lórí ẹ̀. Mo mọ̀ pé ẹ jẹ́ ká fún Mariam ní oṣù 5. Ikùn á jáde, oyún á yọ. Ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ ni Mariam lóyún, I congratulate Mariam. Nítorí pé gbogbo wa là ń gbàdúrà kí ọmọ gbẹ̀yìn wa. Tí Tobi ni mo gbọ́ tẹ́lẹ̀, ṣé mọ̀ pé mo ti ṣe gist yẹn pé Aunt Tobi wọ́n wá congratulate kabiyesi pé Tobi lóyún. Ṣùgbọ́n bí a ṣe ń gbọ́, mo gbọ́ pé Dr. Elizabeth wọ́n wà heavily pregnant. I am so happy and I'm saying congratulations to Dr. Elizabeth for this. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ọjọ́ tí wọ́n bá máa kán rúre kán sọ̀rè, ẹ jẹ́ kí n sọ báyẹn. Àdúrà la máa gbà fún wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí àwọn olólùfẹ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ni, mo kí yín káàbọ̀ sí orí ètò ní orí channel Mashola Gist TV. Ẹ ṣé, ẹ kú ìfẹ́. Ẹ jọ̀ọ́, ẹ darapọ̀ mọ́ wa by subscribing and pressing the notification bell so that tá a bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn old subscribers mi àti ẹ̀yin new subscribers mi. Ọpẹ́ ló tọ́ sí yín. Ẹ ṣé, àdúpẹ́ fún gbogbo support yín àti àdúrótì yín lórí channel yìí. Ẹ jọ̀ọ́, ẹ share, ẹ like, ẹ subscribe. Mo gbàdúrà fún yín wípé òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi Máṣọ́lá, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ share, ẹ like, ẹ subscribe. Ẹ ṣé, mo dúpẹ́. Gist tèní bí a ṣe gbọ́ o, allegedly ìkan nínú àwọn gist yìí, wọ́n ní Mariam wọ́n ló lóyún. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, bí mo ṣe sọ, èmi ò tí believe gist yìí o. Ti Mariam yìí mi ti confirm, allegedly ni. But tí n bá gbọ́ anything, màá wá sọ fún yín. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni pé Mariam lóyún, mo ṣe congratulation fún Mariam o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fún Mariam ní oṣù 5 sí 6. Ikùn á yọ, a máa rí pé lóòótọ́ ló lóyún. Ṣùgbọ́n tí Dr. Elizabeth tí mo tún gbọ́ lẹ́nìí, mi ò tí confirm ẹ o, ṣùgbọ́n mo gbọ́ ni. Tó bá jẹ́ lóòótọ́ ni Dr. Elizabeth wà nínú oyún, congratulations to you Dr. Elizabeth, ní agbára Ọlọ́run. Ẹ máa rúre o, ẹ máa sọ̀rè o. Adúpẹ́, ọpẹ́ ni. Nítorí wípé nǹkan tá à ń expect kó máa ṣẹlẹ̀ ní ààfin bàbá wa kábíyèsí wa ni kí ọmọ kó máa pọ̀ sí bí Queen Naomi ṣe gbàdúrà wípé kí ọmọ pọ̀ sí láàfin, kí olórí pọ̀ sí láàfin. Nǹkan tá a fẹ́ nìyẹn. A dẹ̀ dúpẹ́ pé olórí ti pọ̀ tó láàfin. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo àwọn olórí lóyún bí wọ́n ṣe sọ, torí gbogbo ẹ̀ ló ti wà lórí social media, yín náà lọ wò, everybody ló ti ń gbé. Ọpẹ́ ni fọ́lọ́run. Mo bá yín dúpẹ́ o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni o, lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe rúre lè máa sọ̀rè. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèní lọ. I believe that children's our future. Teach them well and let them live the way. Show them everything they sad. Give them a sense of pride to make it easier. Let the children's laughter
Remind us how we used to be. Everybody searching for a hero. People need someone to look up to. I never found anyone who fulfilled my need. I'll only blessed to be. I so I learned to depend on me. I decided long ago never to walk in anyone's shadows. If I fail, if I succeed, at least I will live as I believe in. No matter what they take from me, they can't take away my dignity because of grace. The love of all, it's happening to me. I found of grace, the love of all inside of me. Ẹ̀yin olórí tẹ́ ẹ lóyún, ẹ̀yin lórin yìí wà fún o, àti gbogbo ẹ̀yin abiyamọ ayé. Máṣọ́lá ló ń kí yín o. Ẹ jẹ́ ká máa bá gist wa lọ o. Wọ́n ní Tobi ó wà nú oyún. Wọ́n ní Mariam ó wà nú oyún. Wọ́n ní Dr. Elizabeth ó wà nú oyún. I say congratulations to all of you. Máṣọ́lá ń congratulate yín o. Ìpè bẹ́ẹ̀ ṣe rúure lẹ máa sọ re o. Ní agbára Ọlọ́run, àṣẹ ọ̀run á di oyún yín mú o. Ẹ ní miscarriage o, ní agbára Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Ẹ̀yin ènìyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ọmọ níyì obìnrin. Ọmọ ni ayọ̀ ayé wa. Wọ́n ní tí obìnrin bá wà tí ò sí ọmọ, beauty obìnrin yẹn ò tí ì jáde o. Ṣùgbọ́n nígbà tí obìnrin yẹn bá bí ọmọ, ìgbà yẹn ni beauty ẹ̀ máa jáde. Ìgbà yẹn ni ayọ̀ ayé ẹ̀ máa jáde. Ìgbà yẹn ni ìdùnnú ayé ẹ̀ máa jáde. Ìgbà yẹn ni ìfẹ́ ayé ẹ̀ máa jáde. Nǹkan tó dáa ni kéèyàn bímọ. Nǹkan tó dáa ni kéèyàn bímọ. Tí mo bá gbọ́ pé èèyàn lóyún, inú mi máa ń dùn o. Ṣùgbọ́n nǹkan tó máa ń dùn mí ni pé kéèyàn máa fi oyún parọ́. Ìyẹn máa ń bí mi nínú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ lẹ lóyún bá ṣe gbọ́ allegedly, tí Tobi sister àǹtẹ̀ ló wá confam fún kabiyesi. Tí Mariam mi ò tí confam ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ gbọ́ lórí social media ní pé ó lóyún. Tí Dr. Elizabeth náà mi ì tí confam ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ gbọ́ lórí social media yí pé Dr. Elizabeth lóyún ni. Ṣùgbọ́n mo mọ̀ pé Dr. Elizabeth ò lè ever parọ́ oyún láíláí. I trust her. So ẹ̀yin olórí tó kù, tó bá jẹ́ lóòótọ́ lẹ lóyún o, mo ṣe congratulations fún yín. Ṣùgbọ́n advice mi ní fẹ́yìn olórí, ẹ jẹ́ kí inú yín mọ́ sí Queen Naomi o. Ẹ ṣe nǹkan tó bójú mu. Ẹ má ro ibi sí Queen Naomi. Ẹ má ṣe ìkà sí Queen Naomi. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ti ṣèkà, ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ láàrin ẹ̀yin àtọlọ́run ní kọ̀kọ̀, pé kọ́lọ́run dárí ẹ̀ṣẹ̀ yín jìn. Ibi tí kábíyèsí bá dẹ̀ ní kẹ́ ẹ jókòó sí, ibẹ̀ ní kẹ́ ẹ jókòó sí. Ẹ má kọjá àyè ara yín. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ti ṣe tẹ́lẹ̀ tó jẹ́ ibi tó tẹ́ ṣe sí Queen Naomi ti dáríjì yín. Ṣùgbọ́n advice tèmi ni, tí èèyàn bá ń bẹ Ọlọ́run fún ọmọ, inú ẹ̀ gbọ́dọ̀ mọ́. Tí ẹ bá ti ṣèyí, ó ti tán. Ọlọ́run Elédùmarè á gbàdúrà gbogbo wa o. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi. Ìfẹ́ àtọ̀run wá ni, kò ń ṣe ìfẹ́ ayé tó jẹ́ pé èèyàn lọ ṣoògùn. Ẹ jókòó ara yín jẹ́ síbi tọkọ yín bá fi yín sí. Ẹ má yanjú ràn. Ẹ má ṣèkà. Tẹ́ ẹ bá ti ṣèkà,
ó ti tàn. Ọlọ́run á gbàdúrà gbogbo yín. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣèkà, ìkà tó níkà o, rere abẹ́ ni rere, ẹni bá ṣèkà láyé rẹ̀ á bá, ọmọ rẹ̀ á jẹ́, òun náà á gbèrè ka. Mi mọ̀ bóyá mo kọ orin yẹn dáadáa, ṣùgbọ́n bàbá wa kan ló kọ, ẹ̀yin náà dẹ̀ mẹ́ni tó kọ. Ìkà tó níkà o, rere abẹ́ ni rere, ẹni bá ṣèkà láyé òun náà á gbèrè ka. Ẹ má ṣèkà o, ẹ jẹ́ kí inú yín mọ́ sí kábíyèsí àti Queen Naomi. Tí ẹ bá ti ṣèyí ó ti tán. Nítorí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré láíláí. Ẹni tó bá kọjú ìjà sí Queen Naomi, tó kọjú ìjà sí Queen Naomi, Ọlọ́run máa dáa fún ni o. Ọlọ́run máa dáa fún ni o. So ẹ tètè lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pátápátá. Tó bá jẹ́ pé ó ṣe ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi wà nínú oyún, tètè lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó ní k'Ọlọ́run dáríjì ẹ̀. Tó bá ti ṣèyí láàrin ìwà àtọlọ́run, ó ti tán. Gbogbo yín lẹ máa rúre, lẹ máa sọ̀rẹ̀ o. Abiyamọ làwa náà, a lè ní kẹ́ ẹ má bímọ o. Ọlọ́run á dẹ̀ gbàdúrà yín ní agbára Ọlọ́run. Ọlọ́run á gbàdúrà kábíyèsí náà. Ọlọ́run á fi ọkàn kábíyèsí balẹ̀ ní àṣẹ Ọlọ́run ọba. A fẹ́ kí peace kó jọba nínú pálásì kábíyèsí. Gbogbo awuyewuye a fẹ́ kó dópin. Bó dẹ̀ ṣe máa rí lọ́lọ́ Ọlọ́run nìyẹn. Ẹ̀yin èèyàn ọlẹ́ kò jẹ́ bó ṣe jẹ́. Ọlọ́run á wà pẹ̀lú yín, Ọlọ́run á gbàdúrà yín o. Gbogbo etí tó ń gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń tẹ subscribe, tẹ́ ń tẹ share, tẹ́ ń tẹ like. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ọlọ́run ò ní lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ní àṣẹ Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi Máṣọlá ni o. Share this video, like and subscribe. God bless you all.